awuyewuye ńlá ó mà ti ń lọ nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò tí a wà yìí, tó sì jẹ́ pé níṣe ni ìbẹ̀rùbojo ló ti fẹ́ máa mú àwọn olólùfẹ́ àti alátìlẹyìn olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélèké lásìkò yìí lórí ìgbésẹ̀ tí wọ́n ní àwọn alágbára tí wọ́n fẹ́ gbé lórí gómìnà Adémọ́lá Adélèké àti ẹgbẹ́ òṣèlú Accord Party ẹ̀. Kódà ìròyìn jẹ́ kọ́kọ́ jáde wípé ẹni tó jẹ́ adarí àti olùdarí ìgbìmọ̀ àpolongo ìdìbò gómìnà Adémọ́lá Adélèké ìyá akọ̀wé Lérè Oyèwùmí, wọ́n ní bàbá náà gan òun náà ń dàrú wípé òun fẹ́ sápò nínú ẹgbẹ́ òṣèlú Accord Party láti sá padà sínú ẹgbẹ́ òṣèlú PDP nítorí wàhálà àti rògbòdìyàn tí wọ́n ló ń bọ̀ níwájú ọ̀hún. Kì í ṣe ìròyìn mọ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ìní ojú wà lára jù báyìí lásìkò yìí, bó tiẹ̀ jẹ́ pé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì yóò ṣíwájú ti ìpínlẹ̀ Ọ̀ṣun wáyé, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé ètò ìdìbò náà ò lè le rárá ní ìpínlẹ̀ Èkìtì nítorí pé àwọn alátakò wọn àfẹsẹ̀múlẹ̀ dáadáa ń bẹ. Ẹgbẹ́ òṣèlú APC ìní yóò sì tún fẹ́ jáwé olúborí, ṣùgbọ́n ti ìpínlẹ̀ Ọ̀ṣun kò rí bẹ́ẹ̀ o. níṣe ní ìbò ọ̀hún ètò tí ì wáyé ló ti ń gbóná sílẹ̀ janjan nítorí pé àwọn olùdíje tí wọ́n jẹ́ alátakò gómìnà Adémọ́lá Adélèké wọn lẹ́sẹ̀ nílẹ̀ inú aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí àwọn èèyàn tó ń pè ní àǹbọ̀ tí ó jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú APC àti ẹni tí ó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Honorable Najim Abdulsalam tóun jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, èyí tó jẹ́ pé ibẹ̀ náà ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ibẹ̀ ni òun náà wà. ṣáò pẹ̀lú bí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ti ń gbóná janjan nítorí pé ìpolongo òbò ó ti bẹ̀rẹ̀, wọn kálukú ti ń pọ́n ara ẹ̀ lékiri. níṣe ni awuyewuye mà ti ń lọ wípé àwọn alágbára wọn fẹ́ fi ayé hàn ẹgbẹ́ òṣèlú Accord Party tí gómìnà Adémọ́lá Adélèké tí ó darapọ̀ mọ́ lóṣù díẹ̀ sẹ́yìn. ẹ rántí pé nítorí rògbòdìyàn tó wà ní ẹgbẹ́ òṣèlú PDP ló jẹ́ kí Adélèké sá kúrò níbẹ̀ tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party níbi tó ti gba tíkẹ́ẹ̀tì gómìnà wọn. ṣùgbọ́n ìròyìn tó ń lọ báyìí ni wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gbé Accord Party lọ sí ilé ẹjọ́, wọ́n sì ní nǹkan tí wọ́n fẹ́ ṣe gan òun ni láti má ṣe jẹ́ kí wọ́n dìbò, èèyàn pé kí àjọ elétò ìdìbò INEC ilé ẹjọ́ pàṣẹ ká fagilé ẹgbẹ́ òṣèlú Accord ká má ṣe jẹ́ ká kópa nínú ètò ìdìbò oṣù kẹjọ ọdún yìí. eléyìí la sì gbọ́ yìí pé ó mà ti bẹ̀rẹ̀ sí ní máa dá ìbẹ̀rùbojo sílẹ̀ nítorí wọ́n ní ìgbìmọ̀ ọ̀tẹ̀ ọ̀hún kì í ṣe eré rárá o, tó sì jẹ́ pé bí eléyìí bá fi ṣẹlẹ̀ á jẹ́ pé Adélèké ò ní lè kópa, bó tiẹ̀ jẹ́ pé àwọn tó súnmọ́ Adélèké ti ní ìṣẹ̀lẹ̀ náà ò lè ṣẹlẹ̀. wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ náà ní gbarú ẹ̀ nítorí pé ọ̀rọ̀ yóò fa ìbínú àti wàhálà fún un, ṣùgbọ́n tó yẹ pé ọ̀rọ̀ yìí ó ti ń dá ìbẹ̀rùbojo sílẹ̀, tó sì jẹ́ pé Adélèké fúnra ẹ̀ ó ti pariwo ìgbìmọ̀ yìí tẹ́lẹ̀ wípé gómìnà àná lọ́ṣun tó ń gbàjọba lọ́wọ́ ẹ̀ Alhaji Gbóyèga Oyètọ́lá ó ní òun ló wà nídìí ẹ̀, òun ló fẹ́ ṣe iṣẹ́ náà láti gba ìjọba kúrò lọ́wọ́ òun kó má jẹ́ kí ẹgbẹ́ òṣèlú Accord kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ náà.